nàìjíríà ìjàre ràn mí lọ́rùn kẹ́kẹ́ àgbáyé níbi kẹ́kẹ́ tí gbóhùn mi orí àbíyamọ kẹ́kẹ́ kí ràn mí lọ́rùn Joshua ajagun èṣù kí gbà mí lọ́rùn kí gbà mí lọ́rùn. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ẹláwọn ló pa àǹtí yín. bẹ́ẹ̀ni. kí ni ẹ̀rí àrígbámú tí ẹ fi lè mọ̀ pé àwọn ló pa àǹtí yín? wọ́n tó ti pẹ́ tán ti máa ń sọ wọ́n ló ń ṣàgbèrè then nǹkan táǹtì mi sọ fún mi nígbà tí ọjọ́ Wednesday tó wá sọ́dọ̀ mi àǹtí yẹn sọ fún mi pé nǹkan kan ń ṣe òun ó ní ojú ara òun pé ṣe ló ń fẹ̀. ẹlẹ́yìn àtìyàwó yín yẹn ò jà rí ẹlẹ́ẹ̀bára yín jà. a máa ní misunderstanding but a ò ní ìjà. ẹ ò ní jà rárá ẹ sì lẹ́ẹ̀jà. that was ẹ̀sà ọ̀rọ̀ múfù wá sílé ni ọ̀rọ̀ tí à ń sọ wípé mi ò fẹ́ kó wà níta mọ́ páàkì wá sílé tó ń sọ wípé tóun bá páàkì wá sílé òun ò ní ráyè tajà òun ò ní ráyè ṣe lé òun ò ní ráyè ṣe tọ̀hún tí mo sọ wípé mo kọ́ sínú mẹ́sẹ̀gì wípé owó gan tí wàá máa fi lọ sí ọjà máa fún ẹ tí wàá máa fi transport lọ́jà máa fún ẹ tó o need láti worry páàkì wá sílé ìgbà tí yóò dáhùn sọ pé ìsìn sọ pé o ready àti páàkì wá sílé that was then kó àwọn ọmọ mi wá torí wípé mi ò fẹ́ jẹ́ bàbá ìyà mi ò dẹ̀ fẹ́ ohunkóhun tó lè mú ká máa sọ wípé kò take ọmọ kò sanwó store mi ò fẹ́ kó àwọn ọmọ mi wá sílé fún mi kí n lè take àwọn ọmọ mi that is it kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ìjà mi bí kò ṣe pé ọ̀rọ̀ múfù wá sílé tẹ́ ẹ bá pe any one of my family member báyìí wọ́n á testify sí tẹ́ ẹ bá pe sínú wàá ìfẹ́ wà ń bí ó wà ń bí á testify sí ọ̀rọ̀ bá pe any pastor ní church mi wọ́n á testify sí páàkì wá sílé ibi tí ọ̀rọ̀ wà nìyẹn á ò jà. ọkùnrin wo lẹ́ ń rí fún àsì pé kíyàwó yín tẹ́ lọ́rùn? ẹ ṣe that was when she travelled nígbà tán ṣe marriage sister ìtàn ó travel lọ sí kókò sọ fún mi nígbà tí mo wá èmi àti sister mi wá ń sọ̀rọ̀ ó wá ní ṣó wà lẹ́kọ̀ọ́ ni mo ní mi ò sí lẹ́kọ̀ọ́ ó ní bọ̀ tó ń pe ìyàwó olóhùn wà lẹ́kọ̀ọ́ ìyàwó mi ó ní ìyá Grace sọ pé òun wà lẹ́kọ̀ọ́ mo ṣe wá pè é nìyẹn ó ń lọ wà lẹ́kọ̀ọ́ ó ní bẹ́ẹ̀ ni mo ṣe wá mẹ́sẹ̀jì ẹ̀yìn pé ó fi hàn wípé ìrìn àjò àgbèrè lórin lọ yẹn bó ló ṣe máa fi ìkẹrẹ sílẹ̀ without notifying me tó dẹ̀ máa lọ sẹ́kọ̀ọ́ ṣé ìkan lára àwọn tí àbúrò tó bá ọkọ àbúrò ẹ̀ wá ló tẹ̀lé lọ ni okay o satisfy them lóòótọ́ ni mo send message yẹn orúkọ bí lóòótọ́ ni mo send yẹn. wọ́n lẹ́yìn lẹ gbé mọ́gùn léyàwó. Ọlọ́run má jẹ́. àwọn ará Àkẹrẹ Adékẹrẹ wọn sọ̀rọ̀ yín dáadáa. níkẹrẹ. bẹ́ẹ̀ni bí obìnrin ẹrù tí wọ́n lóbìnrin yẹn ṣẹ̀ṣẹ̀ rà dé sí ṣọ́ọ̀bù báyìí sì wà ń bẹ̀ wàhálà tí wọ́n ní í ṣe bí wọ́n lẹ ti ń fìyà jẹ. Ọlọ́run má jẹ́. kí ló dé tẹ ẹ bá àbúrò ìyàwó yín lájọṣe. Ọlọ́run má jẹ́ kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀ sà. àbúrò ìyàwó yín. kò ṣẹlẹ̀ kò dẹ̀ lè ṣẹlẹ̀. ẹ bá mú obìnrin yẹn wá àǹtí ẹ káalẹ́ o ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sà. ẹ rán wa létí ọkọ yín. Yẹmí lórúkọ mi. bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín báwo wọ́n ti jẹ́ sí yín. ọkọ àǹtí mi tó ṣaláìsí mi. ọkọ àǹtí ẹ ti mọ̀ wọ́n ní ìsìn yóò ti tọ́dún mélòó. tí mo ti mọ̀ wọ́n báyà ti tó tẹ́ ìtorí ọmọ tó ń bí fúnra wọn tó jẹ́ first born 20 to 11 years ni. ẹ láwọn ló pa àǹtí yín. bẹ́ẹ̀ni. kí ni ẹ̀rí àrígbámú tí ẹ fi lè mọ̀ pé àwọn ló pa àǹtí yín. wọ́n tó ti pẹ́ tán ti máa ń sọ wọ́n ló ń ṣàgbèrè then nǹkan táǹtì mi sọ fún mi nígbà tí ọjọ́ Wednesday tó wá sọ́dọ̀ mi àǹtí yẹn sọ fún mi pé nǹkan kan ń ṣe òun ó ní ojú ara òun pé ṣe ló ń fẹ̀ bẹ́ẹ̀ ni kò ń fẹ́ bímọ ó lójú ara òun yẹn dẹ̀ ń rẹ̀ òjẹ́ kódà ó sọ fún ìyá tó ń gbélé ẹ̀ gan kì í ṣe èmi nìkan ló sọ yẹn fún ó sọ fún ìyá tó ń jọ ń gbélé tó jẹ́ láńlẹ́dì ẹ̀. ọkọ wọn rèé wọn láwọn àti àǹtí yín pé kò sí gbọ́n mi sí omi òtó láàrin wọn. àǹtí mi yẹn ó bẹ̀rù wọn bíi despite the fact pé kò sí kankan tó ń ṣe fún wọn kò sí kankan. ṣé ń bá wọn gbé bẹ́ẹ̀ ni. owó sún àwọn ọmọ àǹtí yẹn ló ń sùn tó ń san tí mo mọ̀ dáadáa. tífẹ̀ bá wà láàrin ọkọ àtìyàwó. ṣe náà frustrate láìfẹ́ ṣe ó ní ó ń ṣàgbèrè ó sọ ó rí ọkọ mi gbà kan ó ní kókó àwọn ọmọ wá pé kókó àwọn ọmọ fóun pé àyà ọ̀lẹ náà ń gbà pé wọn kì í gba ọmọ ọ̀lẹ ó nítorí wọ́n rí ọkọ mi lọ́jọ́ yẹn wọ́n tún ṣàlàyé fún ọkọ mi pé àwọn ọmọ kó ń ṣàgbèrè pé táwọn bá dẹ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ pé kó má sọ pé ṣàwọn nìkan ló wà ń kẹrẹ́ ni. wọ́n ní kò sí èdè àìyedè láàrin àǹtí yín àti àwọn ìyàwó àwọn táwọn nífẹ̀ẹ́. nǹkan tí mo mọ̀ ni pé wọ́n. bóyá ti ta ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì fún wọn ní ìsìn. nǹkan tí mo mọ̀ ni pé. nínú mẹ́sẹ̀gì yẹn àwa rí i pé téèyàn bá gbé mẹ́sẹ̀gì yẹn èèyàn ó rí i pé èdè àìyedè wà ṣùgbọ́n àwọn ní kò sí èdè àìyedè
nǹkan tí mo ṣàmọ̀ ni pé wọ́n gbógun tì wọ́n pé kán kó wá sílé mo mọ̀ yẹn wọ́n ní kán máa ṣáàntì yín bínú kó jáde kó wọn ò gbé papọ̀ tẹ́lẹ̀ wọn ò fìgbà kan gbé papọ̀ rí kí ló wá dé tí wọ́n fi ní kó kó wá kò sí. yé mi ọ̀sán kan òru kan la dédé rí tán ní kán máa bọ̀ ìyàwó dẹ̀ wà nílé ọ̀dọ̀ wọn àwọn ò gbé papọ̀ right from beginning tán ti fẹ́ra wọn ò gbé papọ̀ torí adóńbí làǹtí mi gan ń gbé tẹ́lẹ̀. ẹ kí wàá ní kókó ní tí ẹ rí dìmú tí ẹ fi ní bàbá yìí ló pa àǹtí yín. ní hospital lọ́jọ́ yẹn níbi tí àǹtí yẹn kú sí mo rí èèyàn tó sọ fún mi tó ó kàn sọ tiẹ̀ ní o ọ̀dọ̀ àǹtí yẹn ni mo wà ẹni yẹn dẹ̀ sọ lọ́jọ́ yẹn pé mágùn ló wà lára ẹ̀ and then nǹkan náà táǹtí yẹn sọ fún mi àbí irú àìsàn wo ló ń ṣèyàn ní àárín ọjọ́ kan sọ́jọ́ méjì àǹtí yẹn sọ fún mi pé ìdí òun pé ojú ara òun fẹ̀ bẹ́ẹ̀ nípò òun fẹ́ bímọ pé ojú ara òun yẹn ń rẹ̀ òun jẹ irú àìsàn wo ló lè máa ṣèyàn bẹ́ẹ̀ yẹn. àwọn ọ̀jọ̀gbọ́n wà nílé tí wọ́n ń gbọ́ wa ẹ sì fẹ̀sùn kan bàbá yìí ẹni wọ́n bá yín lájọṣepọ̀ rí. bẹ́ẹ̀ ni sà. níbo ló ti wáyé. nílé sísà mi ìgbà yẹn àǹtí mi yẹn gbé ní adóńbì ní ọ̀gbọ́n àdó ibẹ̀ náà gbé ńgbà yẹn àwọn ló pè mí nígbà yẹn pé kí n wá pé àwọn ríran ikú sí mi ó wá ní kí n wá bá òun nílé sísà mi yẹn. orí ẹ ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mo fẹ́ kí ẹ tún sọ lójú ọlọ́rọ̀ bí ẹ ti sọ. ìgbà tí mo dẹ̀ débẹ̀ lọ́jọ́ yẹn mo béèrè àǹtí mi wọ́n ló jáde pé kèmí jẹ́ ká máa ṣe nǹkan tá a fẹ́ ṣe. kí ni wọ́n ní ẹ ṣe. wọ́n ní àwọn ríran ikú sí mi nǹkan tó ń sọ fún mi nìyẹn nǹkan tó gbé mi wá nìyẹn àwọn ló pè mí pé kí n wá bá wọn nílé àǹtí mi yẹn ní ọjọ́ yẹn ìgbà tí mo dẹ̀ débẹ̀ mi ì bá sísà mi lé mo béèrè wọn ló jáde kó lọ ra nǹkan lọ́jọ́ yẹn ìgbà tó ṣe ó wá ní kèmí jẹ́ kán deliver message yẹn wọ́n ṣàbù nǹkan sí mi lọ́wọ́ lọ́jọ́ yẹn àwọn kan ló tún fún mi lómi tí mo fi lò ó lẹ́yìn ìgbà yẹn mi ì rántí kankan mọ́ later mo wá bá wọn lórí mi lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú wọn ò pé kémi má sọ fún ẹ̀dá alààyè kankan láti ìgbà yẹn mi ti rántí ọ̀rọ̀ yẹn. pásítọ̀ obìnrin yìí kì í ṣe kókó nú ayé ṣé wọ́n lè máa parọ́ mọ́ yín ni.